Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ a kú déédé àsìkò yìí. Lizzy Anjorin, mo ti sọ fún ọ tẹ́lẹ̀, mo ní gbogbo pẹ̀pẹ̀ bọ́dì rẹ kò sí ohun tí ó fi èèrà ṣe, bẹ́ẹ̀ sì ni kò lè ṣe irin ní nǹkan kan. Bẹ́ẹ̀ sì náà ni pàápàá gbogbo ara gbígbóná rẹ wàláì kò lè dín dòdò, bẹ́ẹ̀ ni kò lè ṣe ìrẹsì. Ó kàn ń ké lásán ni. Ìwọ ò ní gbọ́, àwa náà ò ní gbà náà ni. Ó dijọ́ tó o bá tó ti ọwọ́ ìbàjẹ́ yìí tó o bá tó tì í bọlẹ̀ látò dẹ̀yìn lẹ́yìn rẹ̀. Awítán ó jáde. Ó ní Abdulateef, ìyẹn Dodoyo tó o gbé kalẹ̀ tó o ti sọ́ di gbẹ̀wù dání. Ó ní ọmọ ọba ni. Ó ní ọmọ ọba kan ní ìlú Ìbàdàn, ó ní Lateef jẹ́. Àwọn ọba tá a rí lọ́jọ́ tẹ̀ ń ṣèyàwó. Àbí Lateef èyí tí àwọn ẹbí rẹ̀ tí wọ́n ti patì tí wọ́n ti gbàgbé ẹ̀ sọ́dọ̀ rẹ̀, wọ́n ní n tó o bá fẹ́ fi dá kó o fi dá lára torí pé kò kúkú wúlò fáwọn náà. Àbí ṣé àwọn ìyàwó mẹ́ta tó ti fẹ́ tí ò rówó tọ́jú wọn kó tó di wípé ìwọ hijack ẹ̀ kúrò lọ́wọ́ wọn tó sọ́ di ìyàwó sínú ilé, ṣáwọn ni wọ́n á fẹ́ bọ́ jà nítorí ẹ̀? Àwọn náà ti pátì sí ọ lọ́wọ́ kó o fi dára tó o bá fẹ́ fi dá. O sì ti fi ń dára yìí tó wù ọ́ náà. O wá wí oní Lateef ọmọ ọba ni. Àwọn ọmọ ọba táwa mọ̀, àwọn ọmọ ọba olóríire ni. Àmọ́ àwọn ọmọ ọba gbẹ̀wù dání, àmọ́ àwọn ọmọ ọba tí ń játọ́. Àwọn ọmọ ọba tá a mọ̀, àwọn ọmọ ọba tí wọ́n níṣẹ́ lọ́wọ́, tí wọn ò mọ ṣerú lábẹ́ obìnrin. Àwọn ọmọ ọba táwa mọ̀, àwọn ò kó lọlé obìnrin kí wọ́n wá gba ṣòkòtò nídìí wọn, kí wọ́n gbé skẹ́ẹ̀tì sí wọn nídìí. Lizzy Anjorin, n tí wọ́n ṣe fún Lateef ní. Lateef tó ló jáde láti ìdílé ọba, ó mà ṣe o. Ẹ̀yin ẹbí Lateef, ọmọ ẹni èébúrú títí ká lè fẹ́kùn pajẹ. Tí Lateef ò bá tiẹ̀ wá wúlò fún yín náà ní tòótọ́, ọmọkùnrin tẹ́ ẹ wá mú tẹ́ ẹ sọ́ dànù báwọn, tẹ́ ẹ bá tiẹ̀ wá fẹ́ sọnù, ǹjẹ́ ó yẹ kó jẹ́ ọwọ́ Lizzy èṣù èèyàn, Lizzy ọ̀bàyéjẹ́, Lizzy olè tó jẹ́ wípé kò sí iṣẹ́ burúkú èyí tó wà nílé ayé yìí tí ò sí lọ́wọ́ rẹ̀. Sí ọwọ́ Lizzy ló wá yẹ kí ẹ gbàgbé Lateef sí. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọmọkùnrin tó tó báwọn tẹ́ ẹ wá mú ayé rẹ̀ tẹ́ ẹ sọ́dà bó ṣe dà yìí. Kí ló dé? Kí ni ẹ̀ṣẹ̀ Lateef? Kí ló ṣe tó báyìí? Kí ló dé? Ayé Lateef mọ̀ ti ń bàjẹ́ lójú yín. Kódà ayé Lateef ti bàjẹ́ tán pátápátá lójú yín. Ẹ̀yin náà wò ó. Kéèyàn ó jáde kó mọ̀ ní gbogbo landlord association. Ó ti bá yàwó mi àkọ́kọ́ sùn. Caretaker ó bá yàwó mi ẹ̀kejì sùn. Bàbá tó ní ilé mi, òun ló ń gbọ́sẹ̀ ìyàwó mi ẹlẹ́ẹ̀kẹta, òun ni mo ṣe fílẹ̀. Ẹ̀yin náà wò ó. Ọmọ ọba tí ń sọ̀rọ̀ bí arìndìn. Àbẹ́ẹ̀ rí wípé ẹ̀yin ẹbí Lateef ṣe dáadáa. Ṣe dáadáa bó ti wulẹ̀ wù kó mọ. Èèyàn fẹ́ ìyàwó mẹ́ta. Ó ní landlord ń gbọ́ṣẹ́ wọn wò. Ó ní caretaker, ó ní ń gba ìró nídìí wọn. Àbẹ́ẹ̀ rí wípé eléhùn wọ́n ti fi orí rẹ̀, wọ́n ti fi gba pààrọ̀, wọ́n ti gba ṣòkòtò lọ́wọ́ rẹ̀, wọ́n ti gbé síkẹ́ẹ̀tì fún. Ẹ kàn ń wo Lateef bá ní. Lateef ti di òkú ayé, Lateef ti dẹbọra. Tí Lizzy sọ Lateef dà, ẹ̀yin Abiamo ayé. Ó ti tó àsìkò torí pé bẹ́ẹ̀ ṣe rí Lateef kò mọ tí ń ṣe. Ẹ kàn ń wò bá ní. Kò mọ tí ń ṣe. Arákùnrin yẹn kò jẹ́ èèyàn mọ́, wọ́n ti sọ dẹbọra sínú ilé. Bó ṣe wà kò gbọ́,
adití ni bẹ́ẹ̀ sì ni ó ti fọ́ lójú. n tí ń ṣe Lateef àfi kẹ́ ẹ yáa bá a tọwọ́ lé bọ́ torí wípé Lateef ti lọ. ẹ̀yin ẹbí Lateef ẹ mọ̀ wo Lateef ń ràn. ẹ mọ̀ wo Lateef ń ràn gbogbo ohun tí Lateef bá ṣe fún yín ẹ dáríjì ẹ mọ̀ wò ó báwọn. ọmọkùnrin ni ẹ mọ̀ wò ó kí ó sì wá parun sílé ayé báwọn. ó ti wáyé asán báyìí torí kò sí ọkùnrin tí ó bọ́ sí ọwọ́ arábìnrin tá à ń pè ní Lizzy Anjorin yìí tí irú ayé ọkùnrin bẹ́ẹ̀ yóò tún látúnṣe mọ́. irú ayé ọkùnrin bẹ́ẹ̀ ó ti bàjẹ́ tán pátápátápátá. nígbà tí Lizzy Anjorin tó bá ti lo Lateef tán tó bá ti fi dára tó fẹ́ dá tán ẹ̀yin náà ó rí rí n tí ó kù lára Lateef. àmọ̀ràn mi fún yín ni wípé ẹ tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ arákùnrin yìí. àwa wí tán oníbàkan ni Lateef ṣe jẹ́ nínú ayé oníbàkan ni Lateef ṣe rí. dákun sọ fún mi téèyàn bá tiẹ̀ ń wá ọkùnrin àbí tí wọ́n bá ń pe bàbá ọmọ ǹjẹ́ ó yẹ kí Lateef ó jáde? tí wọ́n bá ń pe àwọn ọkùnrin tó dúró tán tó dúró déédéé ṣó yẹ kí Lateef ó yọjú? Lateef ò ní lè yọjú torí pé ọ̀rọ̀ ẹnu Lateef gan ò dá. àfi bí ẹni tó fi lásẹ̀nu. ó yẹ kó o wá lọ́mù sí ẹnu Lateef kó o bá a fọ ẹnu rẹ̀ kọ́rọ̀ ó lè dá lẹ́nu rẹ̀ ṣáká torí pé tí wọ́n bá ń pe ọkùnrin irú Lateef kó ló yẹ kó máa yọjú. ọkùnrin tí obìnrin gbé sílé Lizzy ìwọ náà ń ṣeré ni wàláì ò ń ṣeré nítorí pé Lateef ò sí nínú àwọn ọkùnrin. ó ti sọ Lateef di Dodoyo ó ti sọ di dìdìrín ń datọ́ ó ti sọ dìdàkudà. tí wọ́n bá ń pe àwọn ọkùnrin wàláì irú Lateef ò gbọ́dọ̀ yọjú torí pé kí ni kì í ṣe ọkọ gidi bẹ́ẹ̀ sì ni kì í ṣe bàbá ọmọ gidi. ọkùnrin tó ní ìyàwó mẹ́ta tó da àwọn ọmọ kalẹ̀ lára àwọn obìnrin yìí wọ́n bí abo fún un bẹ́ẹ̀ ni wọ́n bí akọ fún un. ó pa wọ́n tì kò tọ́jú wọn. ṣé tí wọ́n bá wá ń pe ọkùnrin ṣó yẹ kí Lateef kó yọjú? Lizzy Anjorin kí ló fà á tó fi jẹ́ wípé lẹ́yìn ọ̀sẹ̀ kan tó gbé Florida wọ ààfin ó ní aburú ṣẹlẹ̀ láàfin? kí ló fà á? wò ó mò ń bọ̀ lórí ọ̀rọ̀ rẹ mi tí ì dé. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tá a ní ká mú wá fún yín lórí kí ló ń trending àbẹ́ẹ̀ rí wípé nǹkan ń bẹ.